Hey, life is funny. Life is funny. Satan, for those of you that don't believe what I said yesterday, he paid this life is funny. Ayé yóò funny gan. Mo sọ̀rọ̀ pa Kumofi Afolabi. Mo ní life is funny. But thank God for some people tí wọ́n ní ọpọlọ. Tí wọ́n message mi pé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ni. For you to know this life is funny. You see, àwọn àfáà jàtijàti rádaràdà rédèrèdè kan ni wọ́n bọ́ta ni wọ́n ń sọ̀rọ̀ nípa Murphy Afolabi. Ó máa wọná ni, ó máa ṣe kinní kan ni, kò kí ń ṣe mùsùlùmí. Mo ń bọ̀ wá ọ̀la ni máa ṣe show yín o, mo ń bọ̀ wá fẹ́yìn àfáà yẹn lọ́la. But fún ẹ̀yin òpònú bí ìkan tó ní kí ló kọ wèrè yẹn. Life is funny. God bless you. Kí ló kọ wèrè yẹn, mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ o. Mo fẹ́ wo orúkọ olórí burúkú ọmọ òfò kan, ọmọ tó máa olórí burúkú tó pé ó máa parẹ́ tìran ni. Tó wá ń ṣépè fún yàrá ìyá ẹ̀. Mo fẹ́ sáré wo orúkọ ẹ̀mí bí yìí ni o. Tó máa fún ẹ ní èpè, ó máa parẹ́ tìran ni. Tẹ́mi bá ń sọ̀rọ̀, I talk in parable. Yàrá ìyá ẹ̀ dẹ̀ ni mo jẹ́. Mi ò kí ń bá òpònú sọ̀rọ̀. Fẹ́ sáré wo orúkọ ẹ̀ kí tó wá play àfáà Jarabuka. Tó ń sọ̀rọ̀ nípa Murphy Afolabi kí tó wá play àfáà yẹn. Fẹ́ sáré wo orúkọ ọmọ òfò kan tó máa ṣòfò dànù. Wallahi, ó máa ṣòfò because I don't call you on my page. If you don't understand me, better still, love unfollow me àbí kó follow ẹlòmíì. To me, life is funny. Àwọn àfáà tí wọ́n criticize Murphy Afolabi ń sìn. Where were they? Nígbà tí Murphy wà láyé, ibo ni wọ́n wà? Why tí wọn ò bọ́ta? Kí wọ́n sọ fún Murphy Afolabi pé Murphy Afolabi o, kíní tó ń ṣe yìí o, ó máa wọ náà ni. They were nowhere to be found. Kí ni mo sọ fún yín? They were nowhere to be found. And could you believe pé àwọn àfáà tí wọ́n bọ́ta tí wọ́n ń sọ̀rọ̀ yìí? When Murphy Afolabi was alive, àwọn àfáà yìí tí Murphy bá fún wọn ní owó, wọ́n máa gbà owó yẹn lọ́wọ́ Murphy Afolabi. Can't you see life is funny? Ó wá ń sọ̀rọ̀ ẹni tó kú, ó wá ń rẹ́rìn. Murphy ti kú. We cannot cry for Murphy. We will cry for ourselves. Ọlọ́run fẹ́ mọ̀ purposely prove me right fún yín. Ló jẹ́ kí àwọn àfáà yẹn jáde. Murphy cannot even know what they are doing again. Mo táwọn àfáà yẹn ń sọ, wọ́n kàn jẹnu wọn níyà ni. Murphy ò mọ nǹkan tí wọ́n ń sọ mọ́. That is where life is funny. Now, ṣé èmi àti yín sìn, a máa wá learn. Wípé tèmi bá lọ lẹ́nì, what will they say after me? Ṣé tí máa lọ lẹ́nì, ṣé àwọn àfáà yìí, ṣé wọn ò ní bọ́ta kan ní Yorubawuyi, ó máa jóná ni ẹ má ṣàdúrà fún. You see all these àfáà talking trash. Àwọn àfáà yẹn trash ni wọ́n ń sọ. Àwọn ò lè ṣàdúrà fún, ẹ̀yin tí ẹ lè ṣàdúrà kí Nàìjíríà dá. You can't even pray for your country. You can't even pray to be succeed in life. You are saying, let's shadua. This life is funny. Life is funny. Murphy ti lọ. I will still talk this millions times, and I will still be laughing. You know me do pé àfáà tó tiẹ̀ tún wá lórúkọ ní Nàìjíríà yẹn texted me. Wọ́n text me pé ìwọ ọmọbìnrin yìí, ó máa ń sọ̀rọ̀ bí ànábì Ọlọ́run. This life is funny. When Murphy was alive, tọ́n bá sọ fún pé ìwé àfáà ẹlẹ́nu jàbàtà bí ẹpọn màálù yẹn ló máa sọ pé ìgbà tí mo wá lọ ka kọ́mẹ́ǹtì àwọn èèyàn, wọ́n máa ní kì í ṣe ọmọlé, wọ́n ní aláwo ni, wọ́n ní kinní kan ni. Murphy kò ní gbàgbọ́. This is where life is funny. Bá a kú là á dèrè. Ẹ̀dá kan ìsùn wọn láàyè. Tá bá ti kú la máa ń di èrè. Where Jack and Dump will talk ill about you. Wọ́n bẹ̀ pé Murphy ìgbà tó wà láyé ṣe lọ sí Hajj. Must he go to Hajj? Can you see now that life is funny? This life is so funny.
when the unexpected happened. Tí oni tí Yorùbá sọ pé tí ìyá bá gbéyàn ṣánlẹ̀, kékeré máa ń gorí ẹ̀ ni. Ìyá ńlá ló gbé Murphy ṣánlẹ̀. Tí kò bá wá pojú Murphy dé ni. Àfá àtẹnu dàbí àkísè ńlá yẹn. Àmọ́ wá ní mo wá wo kíní comment àwọn èèyàn. Ọlá ẹ̀yin àfá yẹn, ẹ̀yin méjèèjì. Ẹ ready mi kalẹ̀ lọ́la. Má ṣe show fún yín. Má analyze àwọn ọ̀rọ̀ tẹ́ sọ. Fún mi ní kíní mo gbà mí kọ. Ẹ̀yin àfá yẹn, mo máa ṣe show fún yín ní ọ̀la. Ẹ̀yin àfá méjèèjì yẹn, má analyze ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́nu. Must we all be Muslim? I am a Muslim, a practical Muslim. Must we all be Muslim? Lè ṣàdúrà fún Murphy Afolabi nìyẹn. Ẹgbẹ́nu yín dákẹ́. Because you can't even pray for your life. Ayé tí yín gan ò sàn. Ògo jábọ́, ìràwọ̀ jábọ́, ó bẹ́, ó fọ́ dànù. Ògo kòkó ńláńlá, kòkó ọbẹ̀ gidi. Correct pot. Ni Murphy Afolabi, ó dẹ̀ jáwó dẹ̀ fọ́ yángayánga, ó túká, ó bàjẹ́. Beyond repair. Kò sí kí kó wà lọ hospital, ká bá wá dáwó. Nǹkan ò ṣe. Kọ́ni tó ṣe yìí ó ní dìkíní kan ẹjẹ́ adáwó fún o. Ìyẹn kò síbẹ̀. Kò yẹ ó fọ́ ni kò fọ́ ni kò ó rún. Beyond repair. Can't you see life is funny? This is where life is funny. I will laugh. Because I will be like, ṣé bí Murphy ṣe lọ, bí wọ́n ṣe announce Murphy, the same way they will announce me one day. Ikú ló ṣojú. Gbogbo ẹni tẹ́ ń kọ ọ̀rọ̀, tẹ́ ń kọ kíní, yìí kà tí this man kì í ṣe abiyamọ gidi. Olórí burúkú tó bá mi wo orúkọ ẹ̀ ń sìn. Oh. Olórí bú ọmọ òfò kan because mo fẹ́ fún lépè. Awíkòkò relevant nírọ̀lẹ́ ọ̀rọ̀ Murphy Afolabi ló ṣì wà ńlẹ̀. And àwọn tí wọ́n ní ọpọlọ, when I say life is funny, they come to my page and they are saying trash. But àwọn tí wọ́n gbọ́n, wọ́n wá ọkọ ní page, wọ́n kọ pé life is funny. Wọ́n tún wá sí DM, wọ́n tún wá DM mi pé madam, life is really funny. Ṣé life ò funny ni? Mo padà post lánàá, mo post bí tí wọ́n ti ń ṣe òkú Murphy Afolabi, táwọn èèyàn ti ń rẹ́rìn. Life is funny. Nǹkan mẹ́ta ni ọ̀fọ̀ kì í ṣe. Ọ̀fọ̀ kì í ṣe ohun. Báwo èèyàn ṣe sunkún tó yẹ, bí òkùnkùn máa jí, àwọn èèyàn máa sùn nílé Murphy Afolabi. Ẹ gbà. This life is funny. Don't cry for Murphy Afolabi, cry for yourself. Jésù gan sọ pé òun ń lọ, ó ní tóun bá lọ, ó ní ẹ má sunkún òun. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tóun bá kú, ó ní ẹ má sunkún òun. So till now you never believe this life is funny. Murphy ti kú, ó ti lọ. Ká sunkún látẹ̀ni, the next 35, 55, 1 million years, Murphy will not wake up. Now, can you just learn from the departure of Murphy Afolabi? Can you just try and learn? Wípé ìjọ́ tí èmi tí ń bá lọ, ìjọ́ tí ìwọ tó bá lọ, ṣáwọn kan ò ní bọ́ta kó máa sọ pé nígbà tí Murphy wà láyé, I am very sure àwọn àfáà kan sọ pé Murphy Afolabi ó máa ń ṣe babaláwo. Àfáà yẹn tá bá fẹ́ analyze ayé ẹ̀ dáadáa, wọ́n ní nǹkan tí èèyàn bá fẹ́ èèyàn kì í fi irun mú. Tí èèyàn bá fẹ́ èèyàn kì í fi irun mú. Ẹni tó lóun ò ṣe ṣìnà ni, àfáà ni mí ò bí ṣe ṣìnà, ó wá lọ ń wọ hòtẹ́ẹ̀lì lọ bá ṣẹ́wó, ó ní mo kàn lọ kíni. Can't you see life is funny? Murphy Afolabi ó try gbogbo ayé ẹ̀ pé jẹ́ kí n fi ẹ̀rín sáwọn èèyàn ní ojú. Sometimes all these actors, actresses tí ẹ̀ ń wò yẹn, nígbà míì àwọn fúnra wọn ní problem tiwọn, tí wọ́n ń ro inú yẹn lọ́wọ́. But tí time tó máa act bá dé pé a fẹ́ lọ act, they just keep their own ìbànújẹ́ to put smile on the face of the people.
This owó, yes, ìyàn ṣiṣẹ́ fún owó. But sometimes ìbànújẹ́ tí wọ́n máa pamọ́ra láti pa ẹ̀yin lẹ́rìn. Tí àwọn àfáà tí wọ́n bú Murphy Afọlábí, tí wọ́n bá máa wo fíìmù Murphy Afọlábí, how will they know Murphy Afọlábí? You think they will know Murphy Afọlábí tó bá wo fíìmù ẹ̀? Wọ́n mọ̀ Murphy Afọlábí because wọ́n wo fíìmù ẹ̀. Most wọn tó fi mú àwọn girlfriend wọn mọ́lẹ̀ ni pé fíìmù Murphy Afọlábí. Wọ́n mọ̀ pé ó ń ṣe babaláwo, wọ́n mọ̀ pé ó ń ṣe àjẹ́, wọ́n mọ̀ pé ó ń ṣe kíní kan nínú fíìmù. How do they know? The same way they come out doing the Yinka TNT. But mo sọ̀rọ̀ ńgbà yẹn, àwọn èèyàn ní ẹ, ó support Yinka TNT. Ẹ má bínú. During that time, when they were talking about Yinka TNT and mo wá sọ̀rọ̀, àwọn èèyàn ní you are support Yinka TNT. Me support Yinka TNT. Why will any afa tell me pé Yinka TNT yẹn ó jẹ́ kíní kan tí kò dá, kíní kan tó ń ṣe ò dá. And Yinka will do show of 2 hours, 3 hours. Ẹ̀yin afa, ẹ̀yin ẹlẹ́hà, you will sit on a show. Ẹ máa wo show Yinka TNT. Ẹ wò fún 2-3 hours. Later, ẹ sọ pé àwọn tí ò bá wò. Báwo ló ṣe mọ̀ pé ó ń sọ̀rọ̀ dóbòdóbò? This life is funny. Tí ò bá wo Yinka TNT, how do you know pé ó ń sọ̀rọ̀ ìṣekúṣe? People are like, just support for some. I need show me, page me. Ọlọ́gbọ́n, olóye, ẹni tó ní làákàyè nìkan. Mo máa fẹ́ kó wò mí lórí page me. Because sometimes when I talk in parable. Only the wise will know what I am saying. Fẹ́ wo orúkọ lórí búùkù ẹ̀ mo kọ kalẹ̀. Olúwadámilọ́lá Ọdẹ́bọ̀wálé kò ní dá fún ìyá tó bí ẹ. Olúwadámilọ́lá Ọdẹ́bọ̀wálé, bí Olúwadámilọ́lá ẹ mọ Ọdẹ́bọ̀wálé àbí kíní kan lórúkọ ẹ̀. Ìyá tó bí ẹ kò ní dá fún. I don't call you on my page. Why will you come on my page? Why? Ṣé mo pè ẹ́ bíbí mi pè ẹ́? Ó wá. I can preach the way I like. When àfáà yẹn máa ń ṣe wáàsí báyìí. Mi ò tó kọ àfáà yẹn tó máa ń ṣe wáàsí àlùjọ náà gbà yẹn. Àwọn èèyàn tó máa sunkún yó. Àwọn èèyàn máa sunkún. Olúwadámilọ́lá Ọdẹ́bọ̀wálé mo máa ṣojú ẹ̀ kò ní dá ìyá tó bí ẹ kò ní dá fún. Ó ní olórí burúkú ọmọ tí mò ń sọ mo fò tí mò ń sọ àti wá àtẹ́tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kò ní jọ dá fẹ́ méjì ẹ̀ ní ṣe oríire. Ó ní gbogbo ìpè tó ṣẹ̀ yẹn ti wá àti wèrè ọlọ́run gígùn. Ọlọ́run gígùn bí ìgò máa gbé lómi tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀yìn méjì ló máa jẹ́. Wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn méjì gbogbo ìpè tó ṣẹ́ ti wá àtọlọ́run gígùn àtàwọn ọmọ tó bí nínú gbẹ̀ ló máa jẹ́ tiyín. So I don't call you on my page. I don't call you Olúwadámilọ́lá Ọdẹ́bùnmi. Àbí kí ló pọ̀ yálà ìyá ẹ̀ wọ́n mo òfò burúkú ìyá tó bí ẹ kò ní dá fún wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ kò ní dá fún. Olúwadámilọ́lá Ọdẹ́bọ̀wálé ìyá ẹ̀ kò ní dá fún wèrè tó alára gbígbẹ ọlọ́run gígùn tó wà lẹ́gbẹ̀ẹ́ náà kò tún ní dá fóun náà àtàwọn ọmọ tó bá bí tó ń gbé yàrá yẹn ṣépè tọmọtọmọ. Life is funny. Murphy Afọlábí ti kú. No amount of prayer or no amount of ẹkún. Èmi sọ̀rọ̀ Murphy Afọlábí mo rẹ́rìn sọ pé Murphy Afọlábí ti kú kíníkan. Wáàsí tèmi nìyẹn. That is the only way I can do my own wáàsí. When that Alfa was doing wáàsí then, tó máa sọ kíníkan àlùjánnà àwọn máa sunkún. When Buhari ọmọ Musa came, nígbà yẹn tó bá pé yan 50% ló ń ṣe Islam. Ìgbà tí Buhari ọmọ Musa, excuse me, tí Buhari ọmọ Musa dé, ó di 80%. Buhari ọmọ Musa will put smile on people's face. Àánú máa ṣàlàyé àlùjánnà fún yín, á dẹ̀ máa pa yín lẹ́rìn. Buhari ọmọ Musa á máa ṣàlàyé àlùjánnà fún yín. Ìyà tó wà lálùjánnà á dẹ̀ máa pa yín lẹ́rìn. Okay, èmi sọ̀rọ̀ Murphy Afọlábí pẹ̀lẹ́rìn, ẹ̀ ń bú mi. Though, let me say, be 10% they love me because 90% understand what I said. The 10% dumb people. Murphy ti lọ. A máa rẹ́rìn. Nǹkan mẹ́ta ni ọ̀fọ̀ kì í ṣe. Ọ̀fọ̀ kì í ṣe ebi. Ìgbà tó ń sọ pé yẹn àti wọ́n tó wá kọ comment òfò. Ṣó o jẹun láti jẹta tí mo fi ti kú.
ilé Murphy ṣé wọ́n ṣì kan tan gas wọ́n máa tan gas ó máa dáná nǹkan àkọ́kọ́ tí ọ̀fọ̀ ò kí ń ṣe nìyẹn nǹkan èkejì tí ọ̀fọ̀ ò kí ń ṣe òun ni ẹ̀rín no matter kọ́mọ tán bí lẹ́ni kó kú kí fatal accident ṣẹlẹ̀ àwọn èèyàn máa rẹ́rìn níbẹ̀ nǹkan kẹta tí ọ̀fọ̀ ò kí ń ṣe òun ni oorun kódà àwọn èèyàn máa tògbé ẹlòmíì àforíkọ́ kíní báyìí ó ti sùn lọ life is funny àìmọye èèyàn tó ra kóòkì àti fanta àti búrẹ́dì sínú pọ́ọ̀tì wọn tó máa jẹ níbi bẹ̀rẹ̀ gíráǹdì Murphy. Think about yourself. Stop thinking about Murphy Afolabi. He's gone. Tó wá sick nísìn tó yẹ pé Murphy Afolabi wà lórí sick bed ni mi ní wá sọ kí n rẹ́rìn. Mi ní wá Murphy Afolabi ó sick kí wọ́n Murphy Afolabi sick. I won't do that. I will máa sáré pé ìjọ èèyàn ìjọba lè help ẹ bá wa help ẹ. But now he's gone and he's gone forever. Aren't you see life is funny? Àwọn àfáà tí wọ́n jókòó 2 hours 3 hours tí wọ́n wo fíìmù ẹ̀. Àwọn àfáà yìí wọ́n criticize ẹ̀ lẹ́ni nísìn. The same way they criticize àfáà Baba Aláàfin of Ọ̀yọ́. The same way they say trash about Baba Aláàfin of Ọ̀yọ́. Must we all be Muslim? Ṣé ẹ̀ ń ṣe èrè ni? Must we all be Muslim? Yes, I am a Muslim, a practical Muslim. And ta ló fi ọwọ́ ẹ̀gbẹ́yà fún yín. Wípé gbogbo yín lè máa wà pé ǹtẹ́ jẹ́ Muslim lè máa wà lùjọ́ náà. What if taba ti ẹ̀kú tó máa ní kò sí tó ń jọ òun kan ṣé ń ṣe èrè ni? This is where you will see life is funny. Àwọn àfáà yẹn béèrè lọ́wọ́ wọn pé báwo ni wọ́n ti mọ Murphy Afolabi pé ó ń ṣeré ọba láwo? How do they know Murphy Afolabi if they don't watch his movie? How do they know him? Can't you see life is funny? Think about the day you will leave. Murphy has left. I will leave one day and people will laugh. And you got me, yeah, you just said that you're marrying. Oh, ni rẹ́rìn o máa sunkún ni. Wèrè ń ṣe ẹ́. Ọmọ tí mo bínú máa rẹ́rìn. Yes. Má tàn ra ẹ. Àwọn family ẹ máa rẹ́rìn. People will laugh. People will sleep and people will eat. Ó fẹ́ gbọ́ lára àwọn tí wọ́n sunkún níbi gidi ẹlòmíì pé epo ńbẹ party ló gbà lọ. Mo tún rẹ́ go ti dùn ẹ́ jẹ́ kó dùn ẹ́. Mo yẹ máa ṣe ń jọ tèmi àti ẹ nìyẹn. Ẹlòmíì bó ṣe kó lọ́dọ̀ Murphy Afolabi bó ṣe wà yẹn. Aristo ọmọ tó ti mú sílé. Ẹlòmíì ń kó ńbẹ báyìí ó máa da alọmọ ló máa dà jẹ. Alọmọ 8 Ògìdìgà 4 ó máa sáré dà jẹ ni. Ọmọ tó fi sílé lọ run ni ó máa run ní ìrùnkùrùn. If there is possibility pé òkú máa ń wẹ̀yìn, if there is possibility wípé òkú máa ń wu ẹ̀yìn, tí Murphy Afolabi bá wẹ̀yìn ní àná tí wọ́n ti bọ̀lẹ̀ tán àmì orí báyìí ni most èèyàn tẹ́rí tó ń jọra mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí yéé mi ò ní gbogbo wọn. But ikú Murphy Afolabi ò lè dá anything dúró fún anybody. The same way tí ikú tèmi ò lè dá anything dúró fún anybody. The same way tí ikú tiẹ̀ wẹlẹ́nu jábàjábá Olúwa dá mi láre tí kò ní dá fún yàrá ìyá tó bí ẹ tó gbé yàrá yẹ ṣépè tọmọtọmọ Olúwa dá mi lọ́lá Ọdẹ́bọ̀wálé tí ò ní dá fún ìyá tó bí ẹ. The same way tó ń gbé yàrá yẹ ṣépè alára gbígbẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ tó bá pa yín tó wà yín rọra ìbí ẹran sísun tó fẹ́ yín àwọn èèyàn máa rẹ́rìn. People will laugh. People will dance. People will eat. Ó fẹ́ gbọ́ àwọn èèyàn tún dóra wọn. Wọ́n á jìnra wọn. Ẹlòmíì gan girlfriend tó ti nílé láti joy. Ó fẹ́ gbọ́ lára àwọn tó wà ńbẹ̀ yẹn ẹlòmíì girlfriend tó ti nílé láti joy. Tọ́wọ́ ọba ibi burial Murphy Afolabi ló ti máa parí iṣẹ́. Ó máa ṣe Murphy. Pẹ̀lẹ́ jẹ́ kó fẹ́ ní Fanta. From Fanta wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó fẹ́ gbọ́ tí opportunity yẹn bá wáyé ńjọ́ yẹn wọ́n á rúnra wọn. Can't you see life is funny? This life is funny. The best thing is pé play your part, do your best and leave the rest. Àwọn tí wọn ò lè wọ mọ́tò wá kí ẹ tó bá rẹ̀
tó bá jala isile ni wọ́n á wọ plane wá síbi burial ground there. And what most of you don't understand, why are you laughing? Laugh is a medicine. I will laugh. If you take from laugh attention, if you want to serious, I want to serious. One word Yaba left. If you want to serious, go to Yaba left. Go and serious. Ni Yaba left. The Malasi Yaba left. Go serious. I will not serious. You don't know. Less did you know? We serious. Go for you. Go say everything. Il est mort faire la biton woyen. Bo se nwo le yen ton show e fún ẹ lórí Facebook ton wo yen. Àwọn kan ti fi ọkàn báyìí. Wọ́n ti fi pín ilé yẹn. Ẹ tó máa gbé ṣíà, ó ti ń wo ṣíà bọ̀dá mi fine. Ṣíà yẹn tó máa ti ń lọ máa gbé dání. Ẹ tó wo mo máa sọ kíni kan fún yín tó bá parẹ́. Michael Kolawole Fabanwo, your negativity gives you viewers. I know. Michael Fabanwo, mo pe yan olórí burúkú máa wá kò sí bá ye fẹ́ ṣe. Ẹ máa wá. Nǹkan tí mo sọ yín sí negativity give me viewers. I am a woman, obìnrin ni mí. Mo lè sọ̀rọ̀ kíní viewers. Ìwọ ọkùnrin tó gbé ẹpọ̀n sábẹ́. Ó jẹ́ ẹpọ̀n jabala. You cannot even go and create a page. You can see how lazy and useless you are. Fabanwo. Michael, judge me block because you are a lazy and senseless person. This is what we are saying. Oh, yàtọ̀ sí àwọn àfáà tí wọ́n bú Murphy Afọlábí. Àwọn àfáà yẹn wọ́n like Murphy Afọlábí. Wọ́n dẹ̀ wo movie ẹ̀. Wọ́n mọ̀ pé ó ń ṣe babaláwo, ó ń ṣe oníṣègùn, ó ń ṣe kíní kan nínú movie ẹ̀. They waste their time. They waste their money to buy data. They waste their time to watch Murphy Afọlábí because they don't have sense. If I don't like you, I will not go your path. Michael, if I start show now, you will be one of the first 10 that will watch me. I control your thinking. If you don't like me, unfollow me and block me. That is just it. Àwọn àfáà yẹn, mo wish pé kán wá síta ní èní. Kán ní Murphy Afọlábí, ta ló ń jẹ́ bẹ́ẹ̀, àtẹ̀mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. But they know him. They even know the part he play. They even know the part Murphy. You see, because you be mumu, Michael, unfollow me, block me. You be mumu like those two are fast. Oh, mumu be àwọn àfáà yẹn ni àfáà méjì yẹn. Mumu be ti wọ́n ni ẹ́. If you don't like me, unfollow me and block me. Wọ́n ní kó jẹ́ olóògùn ni, wọ́n ní kó sọnù, olẹ́ran díẹ̀ wà ńbẹ̀. This life is funny. Àwọn èèyàn máa bá tẹ́ àyè bá wà fáwọn èèyàn. Tó fẹ́ gbọ́ láti ìrúnra wọn lórí burial ground Murphy. Wọ́n á rúnra wọn. You think most of the time to come ìbọn ní passport ìbọ̀dá mi wà kíní kan ẹkún tí most wọ́n sun. Wọ́n dàbí kò mọ̀. Ẹlòmíì ò ní lọlé. Ó fẹ́ mọ ètò account balance Murphy Afọlábí ni. Are you silly? Can't you see life is funny? Can't you see life is funny? Nígbà tí Murphy Afọlábí ń sun gangare. Tó ń wá sámú kòkò, tó ń sùn káàkiri lé pákó. Bó ní ikú wà ń gbà yẹn, ikú ń sùn. Get something to your head. Oh, pé life is funny ni. When Murphy Afọlábí was wearing one ṣòkòtò, one pátá, one bùbá, where is Mr. Iku? Mr. Iku travel. Why did Mr. Iku ọ̀pá nígbà yẹn? Ó wá gather gbogbo ẹ̀ tán, ó wá convention, ó wá ń gaga, ó wá ń post. Then ikú wá dé, ikú wá mú lọ. Can't you see life is funny? Well, Michael, me ni block we. Me ni block we. I will be saying what you don't want to hear. Tó bá ti dùn ẹ́, wá block wa rẹ̀, wá tún unfollow me. Tó bá ti block wa rẹ̀ tán, má gbàgbé láti unfollow me o. Block wa rẹ̀ kó unfollow me. Ó ti gbọ́? Mi sí láwọn àwọn tó máa ń sọ̀rọ̀ lórí internet tẹ́ máa fún ní 1,000 owó card. Tó máa ra card, èmi mo ra card fún ẹ, nǹkan tó bá fẹ́ mi ni kó sọ. I never beg you for a card. Oh, anybody will sub for me. So I will say it the way I understand it. This life is funny. Boya lomo.
wípé Murphy Afọlábí ó jẹ́ ìyà débi pé ó sun gangare lámùkòkò ó sun gangare ní Bàdíà Murphy Sanyeri Lala Ibrahim Shatta gbogbo wọn ni wọ́n sun gangare ní Amukoko. Then where is Mr. Iku? If you think life is not funny, where is Iku? Iku travel ngba yẹn àbí Iku ti lọ mu I will laugh. I will laugh. This life is funny. This life is funny. Can't you see? Murphy Afọlábí nígbà kan lọ àwọn old show old videos ẹ. O lè mọ̀ pé Murphy Afọlábí pupa tó bẹ́ẹ̀ yẹn. A kàn máa rí pé ó mọ́ra fínífíní díẹ̀. Nígbà tó ń fi ọṣẹ sọ́ọ̀fù, ọṣẹ omo, detergent tó fi ń wẹ̀. Where is Iku? Iku travel. Àbí Iku lọ sọ́lùdé, àbí Iku ti mu ganja. Iku ti mu gogogoyo. Ṣé kú sùn ni? Why ti kú ò pa nígbà yẹn? Why ti Iku ò pa Murphy nígbà yẹn? This life is funny. Tó bá máa tó mọ Sanyeri, Lala, Ibrahim Shatta, àwa mọ̀ wọ́n dáadáa. Eniola, àfíìsì Eniola. Èmi mọ̀ wọ́n dáadáa, mo mọ̀ pé wọ́n sun gangare. Why ti kú ò wọlé kó fa Murphy Afọlábí lẹ́sẹ̀ kó máa mú lọ? Yes. Àwọn èèyàn náà nú ẹ̀ ṣe mí gidi gan. Murphy Afọlábí is one of the actors tó jẹ Sandogoya. Sono Babishiya ó ti gbọ́ rí. Ó wà lára àwọn tó jẹ Sono Babishiya. Ikú wa ń tó gbéngbà yẹn, ikú ń sùn kò mú lọ. Ọjà wa ra lẹ̀ sí Kòròdú. Wá fa mansion sórí ẹ̀. Pupa ẹ̀ wá jáde wá ń ṣe birthday. Ó tàsí kó cross ẹsẹ̀. Kó bẹ̀rẹ̀ sí ní jẹun kó máa fẹ́lá. Ikú wa wọlé, ikú wa fà lẹ́sẹ̀ wá. Kò sí ikú yẹn ó tẹ̀ wá sọ pé ya ikú gba bribe. Ikú jẹ́ ká fún ẹ lówó díẹ̀. Gbá pamọ́ fi kan jẹ́ kó sick díẹ̀. Wọ́n yàwé àrùn ká nǹkan tiẹ̀ dé mọ́lẹ̀ díẹ̀ ká dẹ̀ náwó sí kó dẹ̀ gbádùn. Ikú ò gbà yẹn, àrùn ò gbà yẹn. Ó wá fà lẹ́sẹ̀. Kòkò yẹn wá fọ́ yán. Ó ní life funny. Life funny. Life ó funny kù. Ó mọ ẹjọ́ tí Murphy Afọlábí fi kó gbó kíní yẹn jọ. Ó fẹ́ gbọ́. Láàrin èní sí 40 days wọ́n máa pín gbogbo ẹ̀. Láàrin èní sí 40 days wọ́n máa pín gbogbo ẹ̀ mọ́ra wọn lọ́wọ́. Ó yẹ lẹ́nu ìṣọ́ọ̀kì. Ó máa ṣọ́ọ̀kì ẹ̀. Gbogbo àwọn lẹ́sì tí wọ́n náà ń kójọ yẹn. Kampala tó ń kójọ yẹn. Ó ti ṣiṣẹ́ àṣekú lórí gbọ́. Always serious ni. Bí Michael àti kílùwèrè tó porúkọ rẹ̀. Ọdẹ wo lórí book because máa fi forúkọ ẹ̀ ṣe show. Ọdẹ kí ló porúkọ rẹ̀? Ọdẹ bọ̀ wálé. Olúwa ṣe kíní kan wèrè. Olúwa dá mi lọ́lá ọdẹ bọ̀ wálé olórí burúkú tí mo show photo ẹ̀ ń sìn. If you like serious from today till next 59 years. Táwọn àdúgbò yín bá kí ẹ má wulẹ̀ dá wọn lóhùn. Aago 4 òru ni kò ti jí kò ti lọ síbi iṣẹ́. Kò wọ aago 2 lóru. Má wulẹ̀ sùn rí bẹ́ẹ̀dì ẹ̀. Wà nílùú òyìnbó máa ṣiṣẹ́ mẹ́jọ papọ̀. Sórí ìjọ́ tí kú bá dé. Ikú ó ya wèrè. For those of you saying, ó tún lo slang, ó ń sọ yẹn tó kó tún lo slang, màá lo slang. Bí tẹ́ ẹ gọ̀ sí nìyẹn. Màláìkà kí ló kẹ́ ń jọ̀wọ́ sí. Murphy Afọlábí, ṣó sunkún kì ni. Orin ló fi kì í. Even Wasila Coded tó jọ ọmọṣẹ́ tó fẹ́ sọ̀rọ̀ níbi Bęrę Grande. Ohun gbogbo tó mọ̀ ló fi sọ̀rọ̀ níbi Bęrę Grande. This is the way things will be going. Then you will know this life is funny. Oh, bá Frank jẹ́ báyìí. Tó kù bá ń wẹ̀yìn. Wà á ranjú kalẹ̀ báyìí. Wo. Ẹni tí ò kí ń kí ládùúgbò yín, ó ló máa mú ìyàwó ẹ̀. Michael, ẹni tí ò kí ń kí ní àdúgbò yín, ó ló máa mú ìyàwó ẹ̀. And you will do nothing about it. Ìwọ tó ti kú, tó ti wà nù sáré, tó ti ń dá ẹni igi lọ́rùn. You will not do anything. Tó kù bá ń wẹ̀yìn wá kàn máa sunkún ni. Ìyàwó mi, ọmọ ẹlẹ́ mi, ọmọ yìí mo dẹ̀ náwó kí n tó fẹ́ irọ́ ló pa. Ó ti kú, ó ti lọ. Can't you see? Life is funny. Mo ti ń lágùn. Mo ti tán fan. Mi kàn fẹ́ gba fan púpọ̀ sára ni. Bible wípé aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ nígbà tí ò mẹ́ni tó nà. Ó ti ráwọn mọ̀mọ́ àfà tí wọ́n bú Murphy Afọlábí. Look, you. Sometimes you need to think about some things and you just laugh over it.
Yes, you need to think, and you just laugh over what you think about. Yes. Ikú Murphy Afolabi, ẹ̀kọ́ ńlá. You heard Wasila coded, God bless you. Wasila coded. Ó nìyẹn o, 6 feet ni o. Wọ́n lè bùkún fún tiẹ̀, wọ́n lè size yẹn máa wọ̀ for everybody. Wọ́n lè fi kún tiẹ̀. That is the way she know how to talk. On my program, on my platform, ẹ̀rín lèmi máa ń rín. Ìkànnì ò máa rẹ́rìn kú ni. Ẹ̀rín èrè ló máa pa ẹ́. Tẹ́yìn bá pa èmi kú ló máa ẹkún ló máa pa wọ̀ wọ́n máa sún kún lọ ni. Àní rẹ́rìn. Àní rẹ́rìn. Ẹ parọ́ ni. Mumbo. As you wish, Mumbo, exactly okay ni. Because me fẹ́ comment yẹn. Okay, Michael, you said what? Yorubawuyi, what if your child died? Should I be laughing? If it happened, you will not tell me you will not laugh. You will laugh because you don't even like me. Michael, you said if your child died, will you be laughing? You will. Even if people don't laugh, you will laugh because you don't like me. And Michael, let me tell you one thing. Bíbélì sọ pé ẹnìkan ò ní fi ìgbúnwọ́ kan kún ọjọ́ orí ẹ̀. Àmọ́ kádàrá máa ń yí àdúrà padà. What if what you wrote on my page, that if your child died, you said it oh, Bible, in the Bible, Matthew chapter 7 verse 7 said, ask and it shall be given unto you. Knock and it shall be opened to you. Kọ̀kùn, a ó ṣí fún ọ, béèrè, a ó fi fún ọ, sọnù, a ó wárí. And the Quran in Surah Yasin said, but I always be lying, not chitoni, wajim bismillahirrahmanirrahim. Inna ma amruhu iza arada shay'an an yakuna lahu kun fayakun. Fa subhanallazi biyadihi mulku kulli shay'in wa ilayhi turja'un. And in the Odufa sọ pé Ọ̀rúnmìlà, ọ̀run ló mọ ẹni tó máa là. You came on my page and you asked, ó fẹ́ gbọ́ Michael, it is delivered to your doorstep. Sure. Ó ti béèrè ikú ọmọ. And surely, verily I say unto you this night, it was already ordained and delivered to your doorstep. You don't know? I said it. Àṣẹ ilẹ̀, àṣẹ ní tèdùmàrè, àṣẹ iná báyìí no ma fi ń jó, àṣẹ ẹ̀rùn lòun ma fi ń ràn. Michael, you asked for it. And it surely happened in your family. I said that unto you. Benny. To pa lam tara ke fa la ro buka bia se abili fila lam ye yali ke da on fit the lily. Why sala la im to na babila tell me be ja what fit sijili fa lam cast film akuli. You ask and it has already been given to you. Because you don't know. The Bible said, Olúwa gbógun ti àwọn tó bá ń gbógun tì mí, kọjú àti gbogbo àwọn tó bá ń bá mi jà. Di àṣà ohun àpáta mú kò dìde fún ìrànlọ́wọ́ mi, fa ọkọ̀yọ pẹ̀lú kò dènà àwọn tí ń ṣe nínú bí ní sí mi. Wí fún ọkọ̀ mi pé ìwọ ni yóò gbà mí là. Bí wọ́n ti fẹ́ ègún fún mi bẹ́ẹ̀ ni kó dé sí wọn bí omi. Bí inú wọn ṣe dùn sóye tí mò ń ṣe bẹ́ẹ̀ ni kíkẹ́ kó jìnnà sí wọn. Wọ́n fi ìyà ṣe ìgbàjá. You on my page and you are saying that to yourself. It shall be delivered to you. Ọlọ́run ìyá mi ajíbọ́lẹ̀ ẹ̀dán ọ̀rọ̀ tó ń gbé ní lédè tó ń kún yùmùyùmù. Why will you tell me not to laugh on my cyberspace? Falele. Faleye Sunday, who are you talking to? Faleye Sunday, who are you talking to? Oh, one there's something for you. If you say anything stupid here, I will not block you. But my friend, I will laugh. What's that, boy? I will laugh. Say, ya were ni. Sorry, you penny. Just someone. My life is funny. While life was into sure to you. You could not sure you. And the Murphy Afolabi, we don't see toilet. Oh, wa ṣubú.
ó wá la rí mọ́lẹ̀. Less did you know wípé sosoliso plane tó já sosoliso plane tó já ẹni tó bá rántí ọdún tí sosoliso plane tó já Nàìjíríà. Excuse me, àwọn ẹni tó pátá ti debunk ẹ̀ but sosoliso plane ẹni tó bá rántí gba sosoliso plane ní já ní Nàìjíríà. Murphy Afolabi mélòó ni height Murphy Afolabi for you to know this life is funny. Murphy Afolabi tó bá ga bíyà 6 feet àbí 5'6" ni Murphy Afolabi wọ́n ló ṣubú ló la rí mọ́lẹ̀ ló kú. Sosoliso plane tó já látòkè tó lànà tó já Nàìjíríà tó lànà. Did you know lára àwọn tí wọ́n jọ já pẹ̀lú plane yẹn tí wọ́n jó gbogbo rẹ̀ she graduated ìjọ tí Murphy Afolabi kú lòun graduate ní university. Okay, bí tí Murphy Afolabi tó ti ṣubú àti ẹni tó jábọ́ láti inú plane. Can't you see life is funny? Tàbí yẹ kó kú náà méjì. Ẹni tí plane já láti sánmọ̀ àti sánmọ̀ ni plane ti já o tó tún lànà. Ó wá jíjà yẹn ó survive ẹ̀. Pàtó ń jábọ̀ látòkè kò fọwọ́ kan wá pipe wire kò fẹsẹ̀ kọ́ nǹkan títí tí plane tó wá jábọ́ sílẹ̀ ló tún wá explode. Yet no Faleye Sunday, I am asking you pé talemba sọ̀rọ̀. It's not that I misinterpreted your this thing. I was just asking you pé talemba wí. God bless you for saying yes. Sosoliso plane but ti get engine plane en jábọ́ látòkè ọmọ èèyàn tó kú ni gbang on fogi gbọ́gi on fogi gbọ́pẹ́. You see life is funny, we go laugh. Tó bá ti jókòó bá ìrònú ara pé ṣé mi náà lọ́njọ́ kan ṣá, and what will people say about me? And tó jábọ́ láti inú plane kò kú. Wọ́n fẹ́ Afolabi tó wá ṣubú ló wá kú. Can't you see that it's funny? Wọ́n ní àwọn kan ní typhoid ló ṣe. Ẹni tó ní AIDS tó ní HIV ó wà láyé for the past 30-40 years living with HIV and they are living fine. Can't you see life is funny? Gbogbo àwọn létò wò yẹn àwọn television yẹn mo promise yẹ àwọn lé Murphy Afolabi tó ń wò yẹn tó bá di next year tó máa ṣe 1 year birthday 1 year ikú Murphy Afolabi lọ síbẹ̀ bóyá wà bá àwọn kíní yẹn bẹ̀. What will they say about me when I die? Má tán rẹ̀, they will say many about me. If I die, they will say things about me, either good or bad. The same way they will say about you. You see, I can see this. Ẹ̀yin èèyàn, ẹ ti bẹ̀rù ikú jù. Ẹ ti rí ikú bí ẹni pé èèyàn kú because Murphy Afolabi is a star. Many died yesterday. But jẹ́ n bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, àwọn kan mí last breath wọn. Àwọn kan mí last breath wọn bí ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ó fẹ́ gbọ́ ẹlòmíì ọ̀rọ̀ tó sọ lẹ́ni ni last ọ̀rọ̀ tó máa sọ kò ní sọ mí lọ́la. Àwọn yesterday today victim were yesterday survivor. Today survivor will be tomorrow victims. Ìkọ̀kan lọ́mọ wọ́ máa ń yọ kò kì í ṣèpè. Wáyé ìpapọ̀ ìkọ̀kan náà la máa lọ. That's where you will see the life is funny. If typhoid can kill Murphy Afolabi and people are living with HIV and they don't die, can't you see the life is funny? Even Ọlọ́run fún ara ẹ̀ funny. Ọlọ́run tó dá wa ó funny. Èèyàn kan á bí ọmọ 12. A máa kó wọn kiri gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀. Ẹlòkan á bí ọmọ èèyàn kan àfòsànlé akú. Can't you see life is funny? The life is funny. Life is funny. Ajé, God bless you. Anybody tó bá ní ọpọlọ. That's why when I talk on my page, I say I talk with people. Àwọn tó bá ní ọpọlọ nìkan mo fẹ́ máa bá sọ̀rọ̀. Because when you talk, you listen. Don't fill my show with hatred mind or jealous mind. Because I know many of you are jealous. You're like, how do you sorrow? How I wish keep me in sorrow be. Many of you are jealous. Even many of you viewers Lenka. Kini kan viewers ló ń wò. Like Michael say, he create viewers because
is wait one book tan so yin sin kò wọ orí ẹ̀. He's just here to look how many viewers ló ní, how many comments ló ní. That is what he's here for. But a brave person, àwọn ọlọ́gbọ́n tó máa wá sórí page mi, they learn lesson. They learn lesson. Ask yourself, àwọn àfáà tí wọ́n bú Murphy Afọlábí nísìn, where were they? Nígbà tí Murphy Afọlábí wà láyé, àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ yẹn béèrè lọ́wọ́. Ẹ bá mi hashtag àfáà. Mo ní 10 minutes mo fẹ́ ṣe ni o. Ẹ bá mi hashtag àfáà, àwọn àfáà tí wọ́n bú Murphy Afọlábí. A lè ṣàdúrà fún Murphy Afọlábí torí ẹlẹ́bọ ni. Àfáà. Àfáà tí mu gọ́ọ̀mù. Àfáà oní kankan. Àfáà tí ta nǹkan sára. Àfáà ẹ má bínú. Àfáà ẹ má bínú àfáà. Ó dà pé ẹ ti mú rọ́rọ̀. Fóònù ọwọ́ yín ṣe Saudi náà ti ṣe. Ẹ gbádùn sà. Fóònù tẹ́ mú dání. Murphy ẹ lè ṣàdúrà fún Murphy. Ẹ̀yin tẹ́ lè ṣàdúrà fún ayé kí Nàìjíríà dá. Àfáà oní ṣúṣì. Àfáà tí mu ṣúṣì. Ẹ̀yin tẹ́ lè ṣàdúrà fún ra yín. Nígbà tí Emefiole tó kówó kúrò ńlẹ̀. Ẹ gbé àdúrà yín kẹ́lọ́ ṣàdúrà kọ́lọ̀ ń pa Emefiole. Emefiole ń yọ fanda. Emefiole òkú. Ẹ lọ ṣàdúrà kẹ́ pé Emefiole. Ah, the ṣàdúrà fún Murphy Afọlábí, ta ló ní di àdúrà yín. Even your àdúrà is not working for you. Afa, even your àdúrà is not working for you. Ah, the ṣàdúrà fún Murphy Afọlábí, ẹlẹ́bọ ni. Ah, the ṣàdúrà fún Murphy Afọlábí, àwọn fẹ́ má bínú. Mark sugar bag. Nigeria, they are just brainwashing you. Mark sugar bag, àbí sugar bag, àbí shuku bag. I don't like Facebook block me. But Facebook, I am sorry, I don't know how to pronounce your name. Mark sugar bag. I'm a Mark sugar bag. Don't share Facebook. Alpha. You see this Alpha? You mean you know what? Not it son nínú ẹ. Ọpọlọ not it son lórí Alpha. Mark sugar bag. Don't share Facebook. Kùtẹ́ ìlò. Ẹ bá mi tọ fóònù yẹn. A lè ṣàdúrà fún Murphy. A lè ṣàdúrà fún Murphy. Ẹlẹ́bọ ni Murphy. Ẹ gborí di orílẹ̀-ègbè. Mark sugar bag tó ní Facebook. Ṣé Mùsùlùmí ni? Ẹ dẹ̀ ń lo Facebook. Nigeria. Nigeria, wàláì wọ́n ti brainwash yín. Mark sugar bag. Ṣé Mùsùlùmí ni? Why are you laughing? Why is that when you laugh? People are saying I am laughing hard. We go laugh. Ẹ bá wa bí àwọn àfáà. Chama Saudi ni Mark sugar. Ẹ bá mi kọ wípé síbẹ̀. Ẹ má yẹ Facebook. Ẹ má yẹ Facebook block mi. Ẹ bá mi kọ wípé síbẹ̀ kí n kà sí sa Mark sugar bag. Mark sugar bag. Ẹ pé iná rẹ̀ àmàrẹ́rìn. Ṣé Mùsùlùmí ni Mark sugar bag? Kò ṣe Mùsùlùmí, kò ṣe Kristẹni. One Alpha will come outside and deceive you. We pay any ẹlẹ́bọ. If any Alpha tell you ẹlẹ́bọ ni lágbájá, tell that Alpha to stop using Facebook. Mark Zuckerberg is not a Muslim. Tell them to stop using. And you see, many of Nigerians are gods. Many of Nigerians, they are just gods. Mark Zuckerberg, abi Shukubagi. Mark Zuckerberg. Mark Sasu. Thank you, Jare. Mark Shukubag. Shukabag. And when we walk back, Mark Shukabag, abi Mark Shukabag. You see, all these are fun. You see them. Hey, they shall do a okay. Murphy Afọlábí. Everybody, they shall do a ask them. If somebody meet Kateria Facebook, like to monetize page one, ask them, won't they monetize their page? And if they have monetized their page, ask them, Mark Sugar Baggy, come from a lower, so we're on my sugar. Up, Mark Bowever, no Mark Sugar Baggy.
ó máa wá sórí Facebook wá ní ẹlẹ́bọ ni Murphy Àfọlábí. Oh my God. Ó máa gbowó ẹbọ lọ́wọ́ Mark Zuckerberg, a máa wá tàn ẹ̀yin. A lè ṣàdúrà fún Murphy Àfọlábí ẹlẹ́bọ ni. Ẹ wò. Ẹ má yẹ kí wọ́n tàn yín. Ẹ má yẹ kí anybody tàn yín. Ẹni àfáà tó bá sọ fún yín pẹ̀lẹ́bọ ni Murphy Àfọlábí, àwọn ò lè ṣàdúrà fún. Ẹ sọ fún àfáà yẹn kó má lo Facebook. Mark Zuckerberg ò kì í ṣe mú. Ẹ bá mi cut bíbí. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ọ̀rọ̀ cut, ẹ bá mi cut bíbí. Mo fẹ́ sáré ẹ̀yin blogger ẹ bá mi cut bí, ẹ bá mi gbé èmi, gbé picture mi. Picture àfáà yẹn àti picture Murphy Àfọlábí ẹ bá gbé síbẹ̀. Ẹ bá rí ẹni àfẹ́ eléri ibú tó ní àwọn ò ní gbàdúrà fún Murphy Àfọlábí torí ẹlẹ́bọ ni kì í ṣe mùsùlùmí. Ẹ sọ fún àfáà tó monetize page ẹ pé Mark Zuckerberg àbí Mark Zuckerberg tó ní Facebook kò ṣe mùsùlùmí. Àfáà ẹ yé lo Facebook mọ́. Ẹ lọ Saudi ẹ bẹ̀rẹ̀ app tí wọ́n lò Saudi ẹ máa lò. Ẹ yé lo Facebook ẹ máa lo Instagram. Ẹ má lo TikTok àbí TikTok ni ẹ̀yin àfáà ẹ yé bí búrẹ́dì kó wá lómi ọbẹ̀. Ẹ lọ ṣàdúrà fún Emefiole nígbà tó kówó kú òǹlẹ̀ kẹ́mi ò fi olè dánwó padà. Corona dé gbogbo ilẹ̀ ya wọnú yàrá yín. Corona dé ẹ lè dúró ẹ sádànù. Ájì gan ẹ lè lọ wọ́n ti Káàbà láyé Corona. Àwọn àfáà Mark Zuckerberg ẹ má yẹ kẹ́ni bọ̀dì tán yìí. Ẹni kọ́kọ́ kì í ṣe pí Ọlọ́run ní secretary. Nobody tó mú kọ́kọ́rọ́ àdìjọ náà dání. Don't pray for something. Murphy Àfọlábí. Don't pray for Murphy Àfọlábí. He doesn't need your prayer. Murphy Àfọlábí ò need àdúrà. Ẹ má wulẹ̀ ṣàdúrà fún. Tẹ́bí kan sọ fún yín ni pé Mark Zuckerberg àbí Zuckerberg. He is not a Muslim. He is not a Christian. He's paying his fi kini o ṣàkọ́ fi ṣe kini tẹ̀ ń wò yìí. Àyìn àfáà. Ẹ condemn àwọn ìyá wa fún wa. Kini yìí sì tó máa fẹ́ wòyàn nínú láyé àtijọ́ tó máa wòyàn nínú omi ó yẹ kémi àti ibomi kalẹ̀ ká máa wúra wá nínú omi ni a ní sanwó ẹ̀yin lẹ kó bá wa ẹ jẹ́ ká máa fowó ra data. Ni mo fọ́ ni ẹ̀yin àfáà lẹ kó bá wa ẹ jẹ́ ká máa fowó ra data. À ń kówó fún Mark Zuckerberg yà ń gbowó lọ́wọ́ wa ọmọ àkẹ́ ó ti pa àwọn ìyá ẹ̀ ńlé ẹ̀yin ìyá mi o àwọn sòsó wà Nàìjíríà ẹ bá mi ṣe kíní kankan dáàbà kan máa ríra wọn kó máa bára wọn sọ̀rọ̀ àti ń bára wa sọ̀rọ̀ sí à ń kówó fún Mark Zuckerberg. Mark Zuckerberg ti ń gbowó lọ́wọ́ wa àwọn ìyá wa láyé àtijọ́ ẹ bá mi bí àfáà yẹn àfáà sọ ní sàdúrà fún wọn fi ẹlẹ́bọ ni àfáà kí ló wà ní fóònù yìí tó ń ṣe Google where is kíní kan Google will show àfáà tàbí ń bá sọ̀rọ̀ jinnu àlùjọ̀nù náà gbé sínú fóònù tèmi àti fi ń wúra wa yìí. Àlùjọ̀nù gidi. Technology will kill you there. Àfáà technology kill you there. Àlùjọ̀nù náà gbé sínú Google tán pè technology fún wa. Àlùjọ̀nù ló wà nínú fóònù tèmi àti fi ń wúra wa bàtà fi ń bára wa sọ̀rọ̀ àtúnsanwó àlùjọ̀nù. Àwọn ìyá wa tó lájẹ ó fún aládùjọ̀nù lọ́fẹ̀ẹ́. Ìyá ìjọ táwa. Àwọn ìyá wa tó ní àjẹ wọ́n fún aládùjọ̀nù lọ́fẹ̀ẹ́ ẹni a máa gbà àti fowó ra àlùjọ̀nù data. Ẹ rí pé MTN kíní kan Airtel Glo data yọ̀kan ó kọ yọ̀kan náà máa pè data ni. Atọ́nà ayé àwọn bàbá wa ọ̀fẹ́ látọ́nà o. Ayé àwọn bàbá wa ọ̀fẹ́ ni wọ́n wá fún wa ní atọ́nà tó bá ti ń lọ bì kan tó bá débì kan atọ́nà ọ̀nà bó la máa gbà ibi tó bá ti yí orí sí ni làwọn Yorùbá wa máa gbà bẹ̀ ọ̀fẹ́ látọ́nà o. Ẹni àwọn bàbá yẹn ẹlẹ́bọ ni wọ́n ẹ má gbà tọ́nà lọ́wọ́ wọn. Mark Zuckerberg ó yà lọ bá àwọn bàbá wa pé ẹ̀wọ̀n kí ni atọ́nà yẹn mú wa hàn. You know what ẹ̀pẹ́ mi ò gbóyìnbó agẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó yà gbé atọ́nà fún Mark Zuckerberg ó yà gbé sínú Google fún wa ayára data. Ìgbà tí Yorùbá ti mọ ohun tó ní tí Yorùbá ti mọ yìí tó ní wàláì ohun tí ò tó ohun tó ní ló mọ padà mọ yìí ẹ̀. You think àdúrà tí yín ló máa gbé Murphy Àfọlábí wà lùjọ náà
àdúrà yín àfà certificate àlùjànnà tí yín dà. No, before you will say lè ṣàdúrà fún Murphy láti wà àlùjànnà ìkan ẹlẹ́nu ọ̀la ó dọ̀la fẹ́mi àti yín èmi àti àjọ máa mú nǹkan lẹ́ lọ́la ìkan ni Ànábì sọ pé gbogbo ẹni tó bá ṣàdúrà fún kèfèrí gbogbo àdúrà tá à ń ṣe òfo ni tó yẹ lóhun ṣe lè ṣàdúrà fún Murphy Mr. Afa òfo certificate àlùjànnà tiẹ̀ tó gbà látàyé dà ó mà ṣe òyìnbó máa jẹrẹ yín yà ó dùn pé mi ò gbóyìnbó mo fẹ́ fi òyìnbó lálá kan bú àfà yẹn ni ta ló sọ fún yín pé tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyámọ̀ what if tó bá tiẹ̀ wà ní ìṣọ́kì náà ni ta ló sọ fún yín pé jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyámọ̀ Murphy Àfọlábí kọ́ ló máa kó yín ní pọ́npọ́ lórí ṣé wọ́n gbà yẹn wọ́n á ti di landlord á ti ní rank ìyẹn tó bá padà wá sáyé mọ́ o á ti ní rank bí ọmọ wà lára àwọn màláíkà tó máa nàyàn ní pọ́npọ́ tó kọ́kọ́ dá ẹ̀ ní kùmọ̀lẹ́ tó àfà Murphy àánú ẹ̀ wá síké tó kọ́kọ́ dá ẹ̀ ní kùmọ̀lẹ́ lẹ́yìn ọ̀run tí Murphy á ti ní rank á ti di landlord ó gbẹnu òṣì tẹ́ ń sọ yẹn ilé máa lọ sọ fún Murphy yẹn má bínú yá pẹ̀lẹ́ yá mi sọ bẹ́ẹ̀ mọ̀ á kó yín kùmọ̀ lẹ́yìn ọ̀run tí yín á yẹ̀ Mark Zuckerberg ìwọ máa gbádùn lọ ntí ẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n àti gọ̀ àti mú mi àfà wo ṣó tú àfà àwọn àfà yẹn ni ẹ bá mi bí àfà tó ń sọ̀rọ̀ yẹn ẹ bá mi bí pé ṣé virgin ni ẹ bá mi bí àfà tó ń sọ̀rọ̀ yẹn ẹ ní àfà ṣe virgin ni àfà yẹn ò kí ń ṣe virgin tó bá lóhun ti níyàwó lé ẹ bí pé ṣé ìyàwó yẹn ni ẹnìkan tó kọ́kọ́ bá sùn tó ń bá sùn nísìn àti máa bá sùn for the rest of his life no ẹ bá mi bèrè lọ́wọ́ àfà yẹn bóyá ìyàwó tó fẹ́ yẹn tó pọ̀ ti fẹ́ yàwó o àmìlẹ̀ àwọn àfà yẹn àwọn ọmọ ọlọ́mọ ẹ̀yìn àsálátù wọ́n ti rún àwọn ọlọ́mọ tí wọ́n ti tẹ̀ ẹ wo àwọn àfà gidi wà àwọn àfà lèmi náà àwọn àfà gidi wà ṣùgbọ́n kẹfà máa pàtàkì máa criticize ẹ̀sìn yẹn àwọn àfà àgàgà àwọn baby àfà I call them baby àfà àwọn ọmọ kékeré àfà baby àfà ni wọ́n tẹ bá rí wọn lẹ́yìn mọ́lúdì àbí lẹ́yìn kí tó máa ń ẹ wá jẹ́ kí n sọ̀rọ̀ yìí tó kù dọ̀la àwọn baby àfà làwọn àfà yẹn àwọn baby àfà baby àfà ni wọ́n àwọn bọ́yẹ̀ wà yẹn alẹ́ tó gbáàsì ọwọ́ wọn ló wà àwọn alẹ́ burúkú àti wọ́n ti fa gọ́ọ̀mù ọmọ wa sòṣì ọ̀rọ̀ lórí Facebook àwa òkè wà àwa máa sọ̀rọ̀ ẹ̀rín náà mọ̀ fi ṣe kí àdè máa rẹ́rìn fi sọ ni ẹ̀yin kọ́ lè máa dájọ́ Murphy kódà èmi tí mo wà wájú yín ẹ̀ lè dájọ́ mi ẹ̀ dèdè sọ ipò Murphy níwájú Ọlọ́run Murphy ò bá àṣàwò ó kúta ìkú wọ́n ní wọ́n ti gé orí ẹ̀ wọ́n ti gé ọrùn ẹ̀ ẹ̀tẹ́ ká àwọn fámìlì Murphy wọ́n tún lọ ná owó lọ ra pósí oní gíláàsì wọ́n lọ ra pósí oní gíláàsì láti fi ṣò fún yín yí pé wọ́n ṣépè ìjà fún yín ni ẹ̀yin alákatakítí burúkú yìí ẹ̀wà àwọn álìfìtì náà wọ́n àwọn afáyé kékeré yẹn ẹni kan máa búra àwọn méjì tó ń sọ̀rọ̀ yẹn fáwọn máa play show yín lọ́la ẹ̀yin yẹn pàdé mi lọ́la lágbára Ọlọ́run ọba Ọlọ́run ṣọ́ àtayọ̀ ọ̀la máa play show yín máa analyse ẹ wá búra fún wa wípé ẹ̀ẹ̀jìn ẹni tí ẹ̀ ní kí ló máa ní lórí èèyàn yẹn kí nìkáì ẹ̀yin àfáà méjì tẹ́ sọ̀rọ̀ yẹn mo challenge yín ẹ bọ́ síta kọ́ máa èpè ní ògbóyìnbó ẹ̀yin àfáà méjì yẹn kọ́ máa bọ́ síta and come and búra for us pé jìn ẹni tí ẹ ṣe nìka ilé lórí ipe gbogbo obìnrin tẹ́ jìn láyé yín tẹ́ rún àlàálì ni wọ́n ẹ lè búra ẹ ṣe lè búra gbogbo àwọn ọmọ tẹ́ rún ẹ̀yin àfáà méjì máa play ohun yín lọ́la ṣé àwọn ọmọ tẹ́ rún tẹ́ ti rún rí láyé yín tẹ́ ti dàn tẹ́ ti nà ẹ sọ fún wa ẹ bọ́ tẹ́ wá búra ẹ fún wa wípé àwọn ọmọ tẹ́ ti bá sùn láyé yín gbogbo wọn lẹ ṣe nìkáì lẹ ṣe ẹ̀tọ́ lé wọn lórí iye ò kí ń ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ àrítẹni mọ wí àfapáàdì bó tiẹ̀ mọ́lẹ̀ ẹ jẹ́ máa lọ Ọlọ́run ṣọ́ àtayọ̀ ọ̀la àwọn arẹ́rìn o Murphy Àfọlábí is gone ó ti kú ó ti lọ
wàhálà wọn lè bú rẹ̀. That is just it. Mo fẹ́ Afọlábí ti kú. Ó ti lọ. Èmi àti yín ni ká ronú wípé this life is funny. Jọ́tà wa náà bá lọ. Kí ni wọ́n máa sọ nípa wa? O ro débẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ nípa èmi. Wọ́n máa sọ̀rọ̀ nípa tiẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ nípa gbogbo. Good morning, good morning. Ẹ lọ wo láti bẹ̀rẹ̀ ìjàre lórí kan nìyí. Ó máa dùn bí oyin o. Àlọ́ máa àwọn àbá ti jọ wọn ní. Wọ́n ti jọ wọn ní àdùsánsán. Ọlọ́run bá o. Ẹ wo. Wọ́n ti rún àwọn ọmọ ọlọ́mọ. Ẹni kan wá búrẹ̀. Ẹ bá mi gé bíbí ẹ tó pé Yorubawuyi ni mo challenge àwọn fámìlì èjì tó mo fi Afọlábí ẹlẹ́bọ nìyẹn. Ẹni kan wá búra fún wa. Gbogbo àwọn tí jọ̀n láyé wọn, wọ́n ti rún. Àwọn tó ti yí láta. Wọ́n ti yí àwọn ọlọ́mọ ní robo. Ẹni kan wá búra fún wa pé àlálì ní gbogbo àwọn tó ti yí láta. Ìyẹn onímọ̀ orí kórí mami. Ẹ wá búra fún wa pé àwọn tẹ́ ti yí láta. Wípé àlálì yín ni wọ́n. Ẹ ṣe nìkan ilé wọn lórí. Ẹ ṣe sẹ̀rí orí wọn. Ẹ tó yí wọn ní robo. Ẹ lè búra. Wọ́n fi Àfọlá ẹ ṣàwò. Kó má ṣàwò tán kó lọ ṣọ̀gbẹ́. Ẹ pa mọ́lẹ̀. Pa mọ́lẹ̀. Ẹ pa òrìṣà. Ó gbọ́ àtọyín jàre bàbá mi. Aláì. Ẹ bá ti sọ ṣẹ́rí àyín fásitì Yorubawuyi yẹ. Ìdápá sí onírírun. Ẹ bá wá kọ́mẹ́ntì. Ẹ kọ́ wáyé síwájú. Irun yìí náà ní orí. Àwọn alábòsí. Kọ́mẹ́ntì ẹ̀rín. Àwọn alábòsí. Ẹ jẹ́ káwọn apá gba yín mú. Ẹ ṣàlàyé. Ẹ káwọn apá gba yín mú ẹ bá ṣàlàyé. Ti rún àwọn ọmọ ọlọ́mọ. Ẹnìkan àwọn olè ṣàdúrà fẹ́ nìkan. Abeg keep your àdúrà to yourself. Àfà, tẹ́ bá mọ̀ pé àdúrà yín máa ń gbà. Tí data yín bá ti tán, ẹ má recharge. Ẹ gbàdúrà kí máa kí sugar bag. Kó subscribe fún yín. Àṣẹ. Ní kò sí àdúrà. Àdúrà ò ṣe fún mú mi. Àdúrà wà. Bíbélì ní àdúrà ní ọ̀pá Kristẹni láti bọ́ lọ́run rìn. Àdúrà wà. Ire mi kà ṣá igba o, ire mi kà ṣá igba. Ire mi kà ṣá igba o, ire mi kà ṣá igba. Bí mo wo wájú mo wúre, bí mo wẹ̀yìn mo wúre, bí mo wọ̀ tún mo wúre, bí mo wò sí mo wúre, tọ̀tún tòsí mo wúre o, ire mi kà ṣá igba. Ẹni àdúrà ò ṣe fún ìmúmú nínú Al-Kùránì. Bíbélì ní àdúrà ọ̀pá Kristẹni láti bọ́ lọ́run rìn. Àwọn oníṣẹ̀ṣe sọ pé ire. What is ire? Àdúrà. Ẹ̀yin ní àlàáfíà fún onílé yìí o, àwọn Kristẹni. Ẹ̀yin Mùsùlùmí, salamu alaikum, salam, àlàáfíà. Àwọn oníṣẹ̀ṣe sọ pé ogbó atọ́, wàá gbó, wàá tọ́. Ẹ dákun kí ló fa wàhálà? Kí ló fa ìjà? Kí ló fa bìlísì? Kí ló fa bìlísì? Àfà, àwọn mọ́tò tòkunbọ̀ tẹ́ ń wọ̀ Nàìjíríà yẹ. Wàhálà Saudi kan náà ti ṣe o. Amẹ́ríkà mi náà ti ṣe. Wàhálà wọ́n ṣe mí ní China. Àwọn China tẹ́ pé oríṣiríṣi ni wọ́n ń sìn, ni wọ́n ń jẹ. Ẹ rò ó. Ẹ má ṣe. Ọ̀dọ̀ ọ̀la. Ẹ fà àwọn àfáà yẹn wá. Èmi àti lọ́la ìgbà ẹ̀yà àfáà yìí. Minister, what time? I don't go tell you what time. On your notification button. Tí bá ti jáde, they will notify you. Níbo la tún já sí? Ẹ já sílé yín ni. It's all about àwọn àfáà máa ń pa irọ́. Wọ́n máa ń pa irọ́. Àwọn àfáà wọ́n ná dọ́là o. Orí kí ló yà sí dọ́là? Ẹ̀rí sáìnì èṣù nínú dọ́là. Wọ́n dẹ̀ ná dọ́là. Get out. Ó dàbọ̀.